àwa náà ẹ̀yin náà wo bọ̀bọ́ yìí ọ̀rọ̀ Yorùbá wọ́n dẹ̀ gbé bọ̀bọ́ yìí more than 1 month àdéhùn pé eré ni àwàdà ni ó ti ju 1 month lọ́mẹ̀ báyìí kí ló ṣe tó rọ̀m kí ló ṣe ẹnìkan ò ṣe rí ara àwọn tó ti gbé ọ̀pẹ̀lẹ̀ Ifá tó ti dáná súnà ara àwọn tó ti gbé eégún ìdílé bàbá wọn tó jẹ́ eégún gbogbo tó jẹ́ dúkìá gbogbo ọmọ Yorùbá tí wọ́n fi jóná náà ta ló gbé wọn. Àkànbí Ọlọ́ba ó ṣe ojú òní tí ẹ ò jẹ́ ẹnu ẹ lọ́wọ́ díẹ̀. Ẹ ṣe bàbá mi. Gbogbo tó bá mo kí gbogbo ilé o mo kẹ́yìn tẹ̀wọ̀n bí àtẹ̀yìn conversation gbogbo tá à ń ṣe nípa tá ìtàn ní lọ́la o ìwọ alágbára ayé rọra o wọ́n máa ń pè ẹ́ o wọ́n ń pè é tó ń dáhùn tó bá dáhùn mọ́ wá pẹ̀lú mi ọmọ ọlọ́mọ náà gbé tán tì mọ́lé yẹn kí náà sọ pé ó ṣe ó rà wé fún rẹ̀ ó dẹ̀ jó irú olúwo lẹ́ ń pè ṣé ẹranko ní ni ẹ bá tiẹ̀ jẹ́ literate àtẹ̀yìn ti pàtà àwọn ti pè yẹn lórí náà àtàwọn tí àyẹ̀tẹ̀ ń pè lórí yín náà tó jẹ́ ẹranko you people are stupid yọ̀gọ̀ ẹranko gbà ní èmi sọ pé ẹranko ní ìmọ̀lẹ̀ sọ ẹni ìwé ẹranko ní torí ẹlẹgbẹ́ ọlọ́mọ ẹ ti mọ́lé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe ajarí Nàìjíríà àtàyìn tó ń yàn lórí ní gbogbo ẹgbẹ́ àti Yorùbá àti mùsùlùmí Kristẹni tẹ́ ẹ̀ fi àgẹ Nàìjíríà ẹ̀ ní jẹun ọmọ láyé ẹ̀ ní jẹun ọmọ láyé yìí. iṣẹ́ yìí láàárọ̀ ládé lọ́sàn àti láàárọ̀ ó máa dìbà ó ní máa dìbà jẹ́ ni. ẹ̀yin lẹ́yìn mọ́gbọ́n àwọn wèrè tẹ́ fi yàn kó lórí ńgbà tẹ́ mú wèrè tẹ́ fi bálẹ̀ tẹ́ fi ṣe gbogbo àlẹ́ ọjà ọ̀nà òṣèlú bó ṣe rí ẹ̀mọ ọmọ ọlọ́mọ ẹ̀ tì mọ́lé kí ló ṣe fún yín ó rà wí ó jo àṣírí àwọn tó báyọ̀ sùn ló ṣe ẹ̀pá wọn àwọn tó bẹ́ lórí ẹ̀fín wọn lẹ̀ kí ló ṣe fún yín fọlọ́ níwèé tí wọ́n pẹ́ jẹ́lu ẹranko dandan ní àtànábì àti mọ̀mọ́dù tó wáyà kó bàjẹ́ fún wọn kọ́mọ̀rì bá ti ṣe kọ́mọ̀rì náà gbé gbà kíra gbé kíra jù èèyàn ló bí ọmọdọ́mọ níyàwó lé náà wọn ló jòwé ná ìwé orí burúkú wé ṣéwèé tán kọ́ lọ́yà àbí tán kọ́ ń bàdàn àbọ̀ náà kọ́ lọ́sùn ṣẹ́rí Nàìjíríà ẹ̀ tẹ́ bá ṣọ́ra gbogbo ẹ̀yin pátá tẹ̀lá ní rọ́nà lọ ọmọ àfẹ̀jẹ́ ń ṣòtútù ẹ̀ ní tọmọtọmọ ẹ má pàdánù ọmọ ni ìwọ́n tó wá lóyìnbó tó lórí ẹ burú ibikíbi tó bá pátá ìdá bá ẹ ara sán apáyín dànù ìwọ́n tó lóògùn tó rò pé olóògùn àbúròpó ogun ló fi ń ṣe ayé yìí máa padà bàjẹ́ ni ṣẹ́rí ẹ má ro ẹ bẹ̀rù Ọlọ́run náà ẹ tiẹ̀ níbẹ̀rù Ọlọ́run rárá ẹ ti wọn wọlé fódìdí oṣù kan kí ló dé ta ni ẹ̀yin kí ni ẹranko déédéé yìí ṣe pé gbogbo ẹ̀yin ẹranko iná lè gbé lu òyìnbó rí gómìnà olóṣó níjó ìyàwó eré tó wéré tó fi ṣe wèrè àsálọ̀mù wèrè ayábà pósì tá máa jó kirikiri kan bí bọ̀dí ó dàbí ẹran ọ̀yà òkìtì ẹlẹ́dẹ̀ burúkú gbẹgbẹ́ yìí wèrè náà lè dìbò fún wèrè dàgùdà tí bá ní ọjà kólékólé daṣọ́ de wọ́n rà pé wèrè lẹ́yìn kí ní ìyò ẹranko gbà ní ẹwọ̀n tẹ́ fi sáwọn kò tẹ́ fi wọ́n sí bó ṣe máa rí ní ẹ̀tẹ́bá ti fà wọ́n tó lárùn ọpọlọ síbi iṣẹ́ kókó tó yẹ kan wà a máa ní ṣòro lọ láíláí ni ẹ̀dẹ̀ fẹ́ ẹ̀kẹ́ ẹ̀jẹ̀ náà fi ṣe tútù ẹ̀ ẹ̀jẹ̀ náà fi wọ́n fi palẹ̀ mọ́ tó wà nílẹ̀ yìí kí ló dé wọ́n pè yà ń pọ̀rọ̀ ìláwẹ̀ ọlárónú ta ní yín kan náà àtẹ̀yìn àgbà ayé olórí burúkú àdàgbà má dánú dédèrìn àdàgbà jẹ́rà àìfù ẹ̀ẹ́dì bí ọlọ́mọ ojú òwe ẹ̀fẹ̀ tì mọ́lé tọ́wọ́ sọ̀rọ̀ méjì wọ́n ti mú yín kí ló dé ibi kí n tó kẹ wà láyé ní ẹ̀ ní ṣe orí láyé yín o ìwọ DSS náà tó mú bọ́bẹ́ mo sọ fún ẹlẹ́ni ni gbogbo ọmọ tó pátá ló máa gbé sí wà fẹ́ràn sínú atẹ́gùn máa gbọ́mọ ẹ̀ sí ṣáà ní gbogbo ọmọ ẹ̀ ṣe jìyà lọ pátápátá wà lọ́jọ́ máa jìyà láyé gbogbo àwọn ẹ̀rọ ẹ̀wọ̀n ní jẹ́yàn mọ́ ẹ̀ tí ẹ̀kúkú ṣe yẹn tẹ̀bẹ̀ ẹranko ní òṣìṣẹ́ ìṣe yẹn ta ìwọ lọ́jẹ́ bẹ́ẹ̀ kò sí olóòótọ́ bí da ìwà òṣèré ẹ̀ lóyìnbó náà ẹ̀yin olórí burúkú olòṣì ọmọ tẹ́nìkan òbí mọ̀ ní Miss Road olòṣì ọmọ àlè ẹwà níta ìdí ẹlóṣù ìṣe yín sètáni ló máa ṣe yín pàpàtà kí ló dé káṣọ méjì ẹ̀ tí sáré múyàn wọ́n sọ fọlọ́pàá múyàn ẹranko làwọn ọlọ́pàá yẹn náà ni nígbàtọ̀ tí ọ̀ ti ẹ̀ ní corruption bí àṣà yà bàbá mi nígbàtọ̀ kan lọ́pọ̀ lọ ni ẹ̀ lè sọ̀rọ̀ ilé ṣe nǹkan kan kí ló dé kí la gbé kílẹ̀ jù wọ́n sọ̀rọ̀ méjì wọ́n ti mélè wọ́n ẹ̀ tẹ́ mú wọn ṣíkíṣíkí ìpínlẹ̀ mú ni ìgbàlẹ̀ nìkan pa nìkan ipa wo ṣẹ́gbìn ni wọ́n tẹ̀ ẹ̀yìn wọn ni ẹ̀yin olórí burúkú dé di olùlòṣì akúmọ̀ mójúdì ìbẹ̀jánu àìsí ṣẹnu ṣekúṣe náà ẹwò wọn náà wo kíní tó egújù tó wà níwò yẹn tẹ́gbẹ́ mufti egújù lèmi ń pè èkété kíní kan bí rẹ̀ àtọba náà ọmọ ọkọ bí ẹmọ ìyàwó bí àfẹ́
aláìní bí àgbò ló kàn mí pẹ̀lú wọn kó wọn pọ̀ wọn gbé kan olóyè Assembly owó go to a lottery kí ló kàn mí pẹ̀lú yẹn. Sunday kò ṣe kí ni kí ló go through kọ́mẹ̀ntì ìsàlẹ̀ kí Sunday go through Sunday kọ Sunday ní orí yín ló burú ayé bá ṣí èrè ní ọjọ́ tí pàgùnbọ̀ ọjọ́ ti pẹ́ òṣèṣẹ́ òmùgbé fún Sunday àbí mo ránṣẹ́ ni. lọ́wọ́ ìyá máa tẹ́sẹ́ ní bọ́dì lójú ni ìwọ tó bá kọ́ wò pé ẹ̀wọ́ jó lórí kan ìyá àtọ́bà ti jó èmi ò mọ̀ pé jẹ́rán ní Yorùbá a máa fi ẹ̀bí ẹ̀fá fẹ́fẹ́ kò sí tó kà wá àwọn ògbọ́n kankan. ìyẹn ló burúkú ẹ̀dá kí ni ó ṣe yín gan. àwọn ògbọ́n kankan o oníṣẹ́ ìdẹ́gbò ń go a lot through ìgbà tẹ́mi àti Làbíbù Lágbàjìjọ ní pọ́blẹ́mù tí wọ́n polóyè Sẹ́nìgbò sọ̀rọ̀ ni what are you saying? wọ́n mú ta lọ́lọ́run wọ́n polóyè Sẹ́nìgbò wọ́n láwọn ń dá sọ́rọ̀ ẹ̀sìn ni ìgbà tí mo sọ̀rọ̀ sí wọ́n dá sí àbí wọn ò dá sí tí wọ́n dá sí àbí wọn ò dá sí tí wọ́n sọ pé àwọn ọ̀gbọ́n ni pé wọ́n mú bọ̀bọ̀ yìí kí ló ṣe ẹ wá lè mẹ́kọ̀ lásán pé kí wọ́n filẹ̀ more than 1 month àbí ká ṣe mọ̀ pé yín. wọ́n ṣe òṣìṣẹ́ yẹ àwọn náà pẹ̀lú àwọn léèyàn ní dèdè tí ó hàn bí kan ẹ̀rẹ́ ìjà fúnlẹ̀ Yorùbá UN wọ́n sọ̀rọ̀ sẹ̀rí àlọ́ látijọ́ ìkíló lóye Sẹ́nìgbò sọ nípa ẹ̀. òní sọ ọgbọ́n ti kí tó sunkún bàbá Muyideen òṣì yẹn kó sunkún bí àkìrí bí ó sunkún bí egbére. wọ́n máa gé ọmọ lọ́wọ́ ọmọ tó bá jalè ṣé òní báwọn bàbá wa ṣe ń bọ́ ọmọ wí tó bá jalè ni a sì bá ṣe kéré mọ́ àbá nílẹ̀ Yorùbá tọmọ bá fẹ́wọ́ nílẹ̀ Yorùbá wọ́n á ní tó bá fẹ́wọ́ lè tọ́ fẹ́wọ́ lọ́la wọ́n á wò pé kán lọ yọ olè lójú ẹ̀ wọ́n á dẹ̀ mú lọ lọ́rọ̀ àwọn babaláwo àbóníṣègùn wọ́n á sí gbẹ́rẹ́ sójú ẹ̀ aláwọ̀ orí solúsọ̀ kankan oníkan gé ọmọ tó bá jalè ni olórí burúkú sí gidi àlá tẹ́ ń bọ tẹ́ ń sìn nílùú Saudi oníkan gé ọwọ́ olè kí ló kí àlá pẹ̀lú olè òun ní kọ́ dá sọ́rọ̀ ọ̀kan láya kọ́ dá sọ́rọ̀ ọ̀kan kírísítẹ́nì àti mùsùlùmù àti júù kí mùsùlùmù ó pa júù kí mùsùlùmù ó ṣépè fún kírísítẹ́nì kí ló kan àlá tálà bá níṣẹ́ sì gidi àlá tó bá mọ̀ pé òun. ẹ má bínú kí ní yóò kan olóyè ẹ lè lọ ríṣà òsó lóyè ẹ má ti. ríṣà òsì anybody wọ́n gbọ́. ṣé lóyè nìkan lẹ́ni tó wà nílẹ̀ Yorùbá ni ẹ má fún ẹni ẹ̀ ń fọ́tì. náà gbogbo yẹn gbogbo yẹn. bàbá sọ̀rọ̀ sọ́bọ̀ náà nàkó sẹ́ni tó rẹ́ni náà ṣẹ́kù lọ ṣe nǹkan tó ṣe náà bọ́. àmọ́ nípẹ́ ni ti ṣe ká má wàá sọ̀rọ̀ ẹ má ti lọ fún yàn yẹn ń fọ́tì ẹ jọ. à ń dá ṣe wọ́ ẹ̀hún nǹkan wa ni kò ó yàtọ̀ sí Yorùbá nation ẹ má yẹn ká tí lọ fẹ́ nìyẹn ń fọ́tì pé kó ṣe pè láìkì ìtọ́ lọ fi sùn ló sọ sí náà ẹjọ́ gbogbo ilé ẹ má bínú. ṣé wọn polówó Sẹ́nìgbò ẹ ṣe wọ́n pè sí ló ṣe dá sí tí wọ́n pè fún ọ̀rọ̀ tí wọ́n pè fún lè má gbọ́rọ̀ Yorùbá ọ̀rọ̀ Yorùbá TV gan. wọ́n pe olóyè Sẹ́nìgbò fún ta lọ lọ́wọ́. àkànbí ṣọ́ọ̀tì pé fọ́rọ̀ Yorùbá TV ni ọ̀rọ̀ tó bá pè sí lè má gbọ́ náà. àní wọ́n pè wọ́n olówó Èkó wọ́n pe olóyè. ẹ jẹ́ ká pe akéde ṣákéde odò àmọ́ pé kàn ṣẹlẹ̀ ṣàlàyé so ẹ má tí ìṣe yẹn káwọn akọjú sí akéde odò àbáwò gbà tí wọ́n filẹ̀ tẹ́lẹ̀ wọn ẹ wá sọ pé yóò bá wọn àfa sọ̀rọ̀ ọ̀rọ̀ wọlé bá wọn sọ. so Akànbí ẹ jẹ́ ká bá ètò àlẹ́ Fọláyìn yẹn lẹ̀ ẹjọ́. àbọ̀rún àbọ̀ ẹ̀ gbogbo lé mo kí gbogbo lé o olórí burúkú tó ti yẹ kí tí máa fèpè ránṣẹ́ sí o ní kásímà olórí. Akànbí mo bẹ ti máa kírun gan ni ẹjọ́ ẹ lè àkọgbẹdọdọ téèyàn òyìnbá bá ti pé ẹ lè kírun kankan dé ká máa bẹ. ẹ power tap ẹjọ́ ẹ power tap. olórí burúkú kásímà ẹ ṣépè fún òun ló announce gbogbo kìíní yẹn jáde. mi kásímà mi ìmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ìborúkọ ìrí. olórí burúkú wèrè kan báyìí wèrè kan akẹ́rọ̀ mọ́ṣì wèrè ṣálámọ́ṣì kan báyìí ni. mi kejì bá náà o. olórí burúkú ọmọ ọ̀rẹ́ ẹ̀ náà dẹ̀ ta ló rán iṣẹ́ báyìí. ọ̀rẹ́ ni wọ́n. kò sọ́rẹ́ kankan bí kankan o ẹni náà jọ bí ọ̀rẹ́ òṣì ni ọ̀rẹ́ ilẹ̀ Yorùbá lọ́wọ́ ilẹ̀ bíyà lọ́wọ́ ìjọba bíyàn olè gbàgbọ́ ní. wọ́n máa mú lọ́ọ̀rẹ́ ayò ọ̀rẹ́ ṣálámọ́ṣì wọ̀ ọ̀rẹ́ ayò òun ló broadcast gbogbo kìíní síta sẹ́nìbọ̀dì tó gbọ́ tẹ́lẹ̀ òun ló ń gbé níṣẹ́jú ìṣẹ́jú. kò yé mi tẹ̀sán yóò yé mi. ó kàn án pẹ̀lú gbogbo ẹ̀sìn wo ló ń ṣe. mùsùlùmí ni ṣálámọ́ṣì ni kásífà ń ṣe. ìgbórúkọ ẹ̀rí ẹ̀rí tó jẹ́ bẹ́ẹ̀. mo ti fẹ́ sẹ̀ǹdẹ̀ sí yorùbá. ẹ má gbọ́ bọ̀bọ̀ yẹn má sẹ́ndì ẹ̀gàn tá lọ́wọ́ ẹ bá rí bọ̀bọ̀ yẹn bí alárùn níbẹ̀ tó ti kó èdè. bẹ́ẹ̀ ni o. ó dẹ̀ adẹ̀ ń pè lọ́wọ́ lórí máa lárónú 1 month náà tó ti tẹ́lẹ̀ lẹ́ni mọ́lé kí ló ṣe. lábọ̀dé. kí ló ṣe. ìjọba òṣìṣẹ́ náà ni ìjọba wèrè níyẹn náà ni. láìdó fàjìyà àwọn olórí burúkú wọ́n tún náà fẹ́ fún lóúnjẹ wọ́n tún ní kó má fún lóúnjẹ wọ́n fẹ́ fún lówó ní kó má fún lówó wọ́n dẹ̀ ní ó ní ọ̀sà ṣé wọ́n fẹ́ pa á síbẹ̀ ni
ẹ wá sí ọmọdé lẹ́ni bó jókòó láti 1 month kí ló ṣe aráwọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn tó ti sún eégún ẹ̀kọ́ eégún náà torí ẹ̀yin bàbá wa lẹ́ni ẹ̀ńkọ́ sí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe tẹ́ fi pamọ́ lábẹ́ aṣọ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ sókè ẹni tó níláárí jù ní Nàìjíríà nílẹ̀ Yorùbá lè ní ìṣẹ̀ṣe ló gbé débẹ̀. ọmọ tó ṣẹlẹ̀ Àkànbí ẹjẹ́ akírun náà ká tó bẹ̀rẹ̀ ilé ìjà kákírun. ẹ kí Jímọ̀ olórí burúkú tí ò ní ṣàǹfààní ẹ jẹ́ kí wèrè Jímọ̀ olórí burúkú tí ò ní ṣàǹfààní. because èmi mo mọ ọkọ tí mò ń gbọ́ Àkànbí ọlọ́ba ó ṣẹlẹ̀ sí ọmọ state ẹ̀ ó sọ kankan ìgbà ta lọ́lọ́run ó jáde tán ó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni mò ń gbọ́ náà. tí mo wáyé ṣe máa pè àwọn tó bá bá yín bẹ́ẹ̀ káwọn náà lọ sọ̀rọ̀ ẹ má dá wọn lọ ṣé ọmọ nǹkan tẹ́ ẹ̀ ṣe lábẹ́ ẹ fi jáde àwọn tó bá wá sọ̀rọ̀ ẹ má jẹ́ kọ́rọ̀ àwọn kan máa wá dàbí pọ́rọ̀ wọn tì yín ẹni tó bá fẹ́ jáde kó lọ sọ̀rọ̀ káwọn náà gbé fóònù kó jáde. Àkànbí ọmọ nǹkan kó jáde kó lọ sọ̀rọ̀ bá fẹ́ sọ̀rọ̀. ẹ máa gbọ́ àná yẹn tú àlálẹ́ àná mítìn la wà ẹja fìyẹn lé ọlọ́wọ́ gbàdúrà wọn ẹja kírun lẹ́yìn àdébàsọ yẹn lọ ẹjọ́ àwọn afọ̀rọ̀ ilé lọ sùn ní ẹja kírun. bàbá àbáyọ ẹgbẹ̀rún. ìgbé kàmá nígbà tí mi ṣe lówó Èkó. ẹgbẹ́ kàmá ẹ̀yin lọ sọ pé ká kírun ó yẹ ẹgbẹ̀rún. kí ni ìyá ṣọ̀kùn ṣe bí. sáfù déédéé. kí ni ìyá kí ló tún ṣe bí Bílíkì kí ló wá kí lẹ́gbẹ́ Bílíkì wá sókè fún. ta ni Bílíkì. ìyá ṣọ̀gùn. Bílíkì wà kọ ṣáídà mà ní. gèlè lẹ́yìn ṣáídà ni kì í ṣe Bílíkì o. ṣáídà sweeter àti mi láti èyí lọ mo fún ẹni olówó Èkó máa mú lọ. ṣáídà mo ti ń gbógun mi ṣáídà mo ti fún olówó Èkó máa mú ìyàwó mi lọ mo fún ẹ. ìfẹ́ mọ́ mo ti rí mi. bẹ́ẹ̀ ó lọ. mo ti rí mi. tọ́mà ni olówó Èkó àtàkànbí ọlọ́ba sẹ́yìn ò mọ̀ ni wọ́n tún yàn gidi yẹn lọ. mo lè fún ẹ ó máa padà gbẹ̀mí ẹ ni olówó Èkó máa fi ẹ́ ṣòfò owó ni. tún yàn gidi yín lọ arúgbó lẹ́yìn arúgbó lógbò lẹ́yìn. mo fún ẹ máa mú lọ. olówó Èkó yẹn ti ṣe tán ni. ẹjọ ẹ bá ẹ ṣe ó yá Àkànbí ó yá ẹgbẹ̀rún dìde. ẹjọ gbogbo lé please. ms. ẹ jẹ́ ká àwọn tó fẹ́ ṣojú kan wọlé ọba lọ́mọ yẹn ó dàbí ẹ bá mi gbé ọba lọ́mọ wọlé tó bá wà nísàlẹ̀. mẹ́jọ àwa 215 la wà ń bíbá èèyàn 42 péré nìkan ló ti share which is not fair. Then Àkànbí ọlọ́ba 2022 love tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn ẹ click on it ẹ join community wa kó lè make page kó lè jẹ́ kí page wà stronger. mo tọ́ wà ní ẹjọ́ bá gbé sí ẹjọ́. ẹjọ́ 53.4 dẹ̀ la ṣì wà lórí power tapping atec. ẹjọ́ kí ni yóò lọ sókè ẹjọ́ bá lẹ̀ community ẹjọ́. please. àwọn tó ń joyàwó díẹ̀ rí dádì ẹ gbé káwá o àwọn ògbọ́n pa ṣáfù kan. olóògùn kò sọ̀rọ̀ gidi náà àmọ́ bí akókó gbọ́ lóòótọ́. àbá ẹ gbàgbé ẹ mo mọ nǹkan tí mò ń sọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n gbọ́ wọ́n dẹ̀ gbé gbèsè. lórí ọ̀rọ̀ yìí náà bàbá tí ní ká kírun ẹ kó lórí ẹ̀. tí bàbá náà sọ̀rọ̀ náà èwo tí. mo kàn yan ni pé nǹkan tó lóye kò sọ náà possible pé kó lè má gbọ́ nǹkan tá à ń sọ yìí náà bọ̀ ẹ̀jẹ̀ akírun tàbí kírun àwọn àṣọ lẹ́yìn irun. ẹkùn àlà irọ́ ọmọ èṣù Fúlàní. bọ́mọ èṣù gangan yẹn ni. ọmọ èṣù gangan rẹ o. yá ṣe wù gànú sí. Sàtánì lélẹ́yìí o. wọ́n sì ní tọ́ba sí lójú dúdú wọ́n sì lójú Sàtánì nìyẹn. ṣé wù àbùdù gànú sí. ẹ wojú sáídá náà ẹ wojú sáídá. òṣùká orí sáídá ìga ẹ sì mọ̀ ọ́ ṣe pa. òyìnbó ti di àfi ìyàwó àná mi. ms ó ti yá ni olówó Èkó ẹ̀ sílé ni. kó ṣe ìwọlé ni. ẹjọ ẹ bá wa ṣí ojú ọba lọmọ fẹ́ wọ́n lo ìjáàbù wọn lọ́wọ́ kan ṣí ojú. olówó Èkó wọ́n mú tùmá ì bóyá wọ́n ń wóṣù ká lọ́wọ́. olówó Èkó dà listen gbọ́ látẹ̀lí lọ mi ìdálábà mo pa láṣẹ ni mo fún ìyàwó mi ṣáídá. irú lẹ́tà bọ́ọ̀sì wọlé lè.
Ọlọ́run ìdára aṣọ dúdú. Ó fún ìyàwó mi o. Táídà máa mú lọ. Ẹlẹ́yà 1990 lélẹ́yìí o. Ìyàwó lówó. Nǹkan tó fẹ́ sọ gbọ̀n wá rà lẹ́ Yorùbá dì lélẹ́yìí o. Abẹ́ rí ni. Nǹkan tó fẹ́ sọ wá dì nìyẹn wà lélẹ́yìí. Àwọn people yìí dá iyọ̀ láì Ẹlẹ́yà 1990 lélẹ́yìí o. Tẹ́lẹ̀ lágbára. Alópa. Abájí sí. Bàbá. Àti ẹ̀rí letterbox gan ò yọ. Ẹláyọ̀ ẹ ti rí Aláàfin. Ojú dà, ẹ gbójú dà. Àrí letterbox gan. Tẹ́sbì gan ó ti gùn ju ti máàmù lọ. Ṣé Mẹ́kà lẹ ti lọ rí tẹ́sibí ànábì ló máa jẹ́ yẹn? Pẹ̀lú Kùránì rí àlá. Tẹ́sibí ànábì tí wọ́n ń wá. Alábà ẹ̀wọ̀ orí. Lẹ́yìn ìjọba kí n bọ́ ẹ fún Táídà ní olówó Èkó mo ti yànjẹ́ ẹ̀ fún. Tí olówó Èkó sọ pé òun wáyà wò. Èmi mo fún ìbíyàwó mi mo fún. Ẹ má dálé olówó Èkó ru ẹjọ́ o. Kí n tó kú mo ti fún lóyè tó mo fún lógún. Ẹja lọ. Olówó Èkó ẹ wọ ọmọ. Ẹ má dá bàbá. Ọmọ tẹ́ ẹ̀ wọ̀ rèé. Ọlọ́run má jà wẹ̀ kú. Má jà wọ aṣọ ọ̀fọ̀ o. Everybody ti set by. So, Sáfù lílà. Sáfù jàmá lọ́kùnrin lóbìnrin olówó Èkó ẹ̀ sí ojú o. Olówó Èkó fẹ́ bá wa kí òun lálẹ́ yìí. Sáfù. Mufti ẹ ṣí ojú yín o. Sáfù jàmá lọ́kùnrin lóbìnrin ẹ fi etí ẹsẹ̀ ní ẹ fi kóra wọn. Wọ́n ṣe wọlé ni. Ẹ tí ì pèrún náà, Ládàáni. Ẹ fẹ́ tí ẹsẹ̀ yìí wọ́n torí ṣètánì burúkú kọ́ máa wà ní wọn. Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ìsí ẹ̀mí àwọn bàbá tẹ bá lọ pèrún mọ́ láwọn máa lù yín kúrò tó wà lù yín jáde. Akọbí ọlọ́ba ìrẹ́ni tó lè dìrun ni tó dẹ̀ ṣubú tó kú wọ́n ti ẹ̀ wò wọ́n kọ ẹlòmíì kan bọ̀ síbẹ̀ ó kírun. Allah ti fa ìjẹ́ ẹgbẹ́ ìwọ ló kàn Allah. Wọ́n ti ẹ̀ sáré pa ambulance. Ikú ò jọ wọ́n lójú. Ẹ̀sìn ikú ni mà. Ẹja lọ ms ẹja lọ. Ó yá. Sáfù ẹjọ ẹjí ká mútu ẹjọ. Ìdí tá a ṣe ń ṣe eléyìí torí àwọn tó wà nísàlẹ̀ ni pé kí àwọn èèyàn wá lè mọ ìtumọ̀ nǹkan tí wọ́n sọ torí ọ̀pọ̀lọpọ̀ kàn sọ àwọn èdè àràbù èdè lédè bọ̀ tí wọ́n ò mọ ìtumọ̀ nǹkan tí wọ́n sọ ìjọ tí ọpọlọ ẹgbẹ̀rún ms tó bá ti mọ nǹkan tó ń sọ ọjọ́ náà ni brain ẹ̀ máa ṣe kíni ló máa reset ó yá Àkànbí. Sáfù ẹ fi etí ẹsẹ̀ yín ẹ fi kóra wọn torí ajogun àlá àti sìgìdì àti ṣètánì tó wà nínú Kaaba sọ̀rọ̀ kó wọ́n ráyè wọ àríwá. Jàmá lọ́kùnrin jàmá lóbìnrin Sáfù gbogbo ẹ̀yà ara kọ́mẹ́ǹtì náà ẹni ìdílé kẹtùrù ní tẹ́bá ti wà ó ẹ mọ́ mi ìṣòro túmọ̀ o òun tó lórí. Àwọn ìyá wa àtàwọn bàbá wa tó bá nílà kó ègbé àti arúmọléegun àti àwọ́ká wọ́n lè jókòó kí tẹkàn tí mo pé ìrùn àbọ̀ ni Allah máa gbà lọ́wọ́ yín. Inú mọ́sálásí ti wà kí fara nìyẹn. Bẹ́ẹ̀ ni o. Sáfù Allahu Akbar ashhadu an la ilaha illallah ashhadu anna Muhammadan rasulullah hayya alal falah hayya alas salat qad qamatis salat Allahu Akbar la ilaha illallah Muhammadan rasulullah sallallahu alaihi wasallam. Allahu ni alájùlọ. Mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah. Mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah. Wá sí àdúrà, wá sí àṣeyọrí. Sọ̀láàtì ti ṣe tán. Allahu ni alájùlọ. Kò sẹ́nìkan tí ìjọ́sìn tọ́ sí àyàfi Allahu. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ní orúkọ Allahu, aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá, aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà
ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian. Àmín. Àmín. Sọ fún mi nípa ẹni tó ń pe ọjọ́ ẹ̀san nírọ́. Ìyẹn ni ẹni tó ń lé ọmọ òrukàn. Quran 107, Araita Lezik, Araita. Sọ fún mi nípa ẹni tó ń pe ọjọ́ ẹ̀san nírọ́. Ìyẹn ẹni tó ń lé ọmọ òrukàn dànù. Kò sì ní gbìyànjú láti bọ́ mẹ̀kúnnù. Ègbé ni fún àwọn onímùnáfìkí tó ń kírun. Àwọn tó ń gbàgbé láti kírun wọn ní àsìkò rẹ̀, ègbé ni fún wọn. Àwọn tó ń ṣe kárí mi àti pé wọ́n ń ṣe ahun nínú ohun fún àwọn ènìyàn nínú ohun tí wọ́n ní. Kùrẹ́ṣí, Súrátù Kùrẹ́ṣí, Quran 108. Ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùrẹ́ṣí láti wà papọ̀ nínú ààbò. Fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Nítorí náà, kí wọ́n jọ́sìn fún Allahu, Olúwa ilé Kàbá yìí, ẹni tó ń fún wọn ní jíjẹ ní àsìkò ebi, ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ nínú ìpayà. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ògo ni f'Olúwa mi, ẹrù kú. Ògo ni f'Olúwa mi, atóbi. Ògo ni f'Olúwa mi, atóbi. Olúwa mi, atóbi. Allahu ń gbọ́ àwọn tó yìn. Allahu Akbar. Rabbana wa lakal hamdu. Rabbana wa lakal hamdu. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ògo ni f'Olúwa mi, atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi, atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi, atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu Akbar. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ògo ni f'Olúwa mi, atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi, atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi, atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ní orúkọ Allahu, aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian. Àmín. A ti ṣe ogun jíjà ní ọ̀ranyàn lé yín lórí. Ohun ìkórìíra sì ni fún yín o. Ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan, kí ohun náà sì jẹ́ oore fún yín. Ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan, kí ohun náà sì jẹ́ aburú fún yín. Allahu nímọ̀, ẹ̀yin kò sì nímọ̀. Dájúdájú, àwọn tó gbàgbọ́ ní òdodo àti àwọn tó ń gbé ìlú wọn jù sílẹ̀ àti àwọn tó jagun fún ààbò ẹ̀sìn Allahu, àwọn wọ̀nyẹn ń retí ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu. Allahu sì ni aláforíjì, aláàánú. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ gbógun ti àwọn tí kò bá gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn, àti tí wọn kò ṣe ní èèwọ̀ ohun tí Allahu àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀, àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a fún ní tírà. Ẹ gbógun tì wọ́n títí wọn yóò fi máa fi ọwọ́ ara wọn san owó orí ní ẹni yẹpẹrẹ. Nítorí náà, nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán, ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn. Ẹ mú wọn, kí ẹ séde mọ́ wọn, kí ẹ sì gbájì wọn ní gbogbo ibùba. Tí wọ́n bá sì ronú pìwàdà, tí wọ́n ń kírun, tí wọ́n sì ń yan sàká, ẹ yàgò fún wọn lójú ọ̀nà. Dájúdájú, Allahu ni aláforíjì, àṣàkẹ́ ọ̀run.
Allahu ni alájùlọ. Allahu akbar. Ògo ni fún Olúwa mi àtóbi. Ògo ni fún Olúwa mi àtóbi. Ògo ni fún Olúwa mi àtóbi. Allahu ló mọ àwọn tó yìn. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Allahu akbar. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu akbar. Allahu ni alájùlọ. Allahu akbar. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu akbar. Ìkíni, àdúrà àti ohun rere jẹ́ ti Allah. Attahiyatu lillahi. Ìra fún ọ. Asakiyatu lillahi. Wa Ànábì. Sábìyàtì sálàwátù lillahi. Àánú Allah àti ìbùkún rẹ̀. Àlàálì Ìra fún ẹ̀rọ wa àti àwọn ìránṣẹ́ Allah. tọ́lì. Jẹ́rìí pé kò sí Ọlọ́run kan àyàfi Allah, àti pé mo jẹ́rìí pé Muhammadu ìránṣẹ́ àti òjíṣẹ́ Allah ni. Assalamu alaikum. Àlàáfíà fún yín. Assalamu alaikum warahmatullahi. Àlàáfíà fún yín. Assalamu alaikum warahmatullahi. La ilaha illallah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah. Muhammad Muhammad Rasulullah Rasulullah. Gbogbo àtàdánù kó máa bá Muhammadu. Ànábì Ádámù, kàlámù, gbogbo àdánù kó máa bá Muhammadu nínú sáré. Alhamdulillah. 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 Rabbil alamin. Rabbil alamin. At-takbir. At-takbir. Allahu akbar. Sallallahu alaihi wasallam. Gbogbo àtàdánù kó máa bá Nàbí nínú sáré, nínú iná ńlá Gbogbo ńlá. àtàdánù kó máa bá Muhammadu nínú sáré. At-takbir. Allahu akbar. Allahu akbar. Allahu alákòóbá, Allahu abirùn, Allahu ajogunbi. Kì í sọ fẹ́sàn, kì í wọ̀ fọwọ́, kì ní wọ̀ fún Allahu. Ayé àlá máa bàjẹ́. Ṣé lọ́wọ́ Èkó wà ńbẹ̀? Orí àlá ti dàrú. Ṣé máa ń ṣe wàásù lọ wà bá yín o? Ayé àlá ti bàjẹ́. Ẹ jẹ́ bá wa mute àtẹ̀ṣà ó yẹ gbé sókè. Ẹ gbé sókè. Ká fọwọ́ àṣẹ alẹ́ ilé lọ́wọ́ sẹ́yìn òyà wa. Ó yẹ yá àtẹ̀ṣà ẹ gbé orin yẹn sókè. Ẹ̀hún ìyá ọba lọ́mọ ṣe wá sí àkànbí báwọn ṣájáná sí tẹ́mẹ̀sì tó ṣe èmi náà wá ṣe. Ok. Ó yẹ yá gbé sókè yá. Ẹlẹ́hà ló fẹ́ sọ̀rọ̀ lálẹ́ ẹlẹ́hà. Ìkẹ́ àtọ̀là tó pè àlàáfíà lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́ àtẹ̀rípẹ́ ẹ mọ̀ pé a ti fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀. Tó nínú àwọn gàyín fàdíagá àwọn ganu omi ò lè ṣe wáàsí. Bẹ́ẹ̀ ni mọ́sálásí tiwa nílé kéwù tiwa ẹlẹ́hà gan lè ṣe wáàsí. Báyìí ìyàwó àkọlá invite láti Algeria ramọ̀lọ́mọ́dá tó yá wa la invite kí wọ́n bá wa sọ̀rọ̀ sí fún gbogbo mùsùlùmí òdodo nílẹ̀ káàárọ̀ òjíire. So orí wákàtí fi gbéyàwó wọlé ni pé ìkẹ́ àtọ̀là tó pè àlàáfíà lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́ àtọ̀là tó pè àlàáfíà lọ́pọ̀lọpọ̀. Ọlọ́ba wa bá ìyá wa ọ̀kan ṣoṣo ni ìyá wa ọ̀kan lọ́mọ ọmọ kí nìyẹn ọba lọ. Ìyá wa lẹ́tà bọ́ọ̀sì tó ní ikú láéláé. Àlàáfíà tó péye. Ìyá wa ní àwọn bẹ̀rẹ̀ pé kò sí Ọlọ́run kankan yàtọ̀ sí Allah. Nǹkan tó wá sọ fẹ́yàn ọmọ ìyá wa lẹ́ni ni pé
ìyá wa ní nǹkan tí àwọn fẹ́ sọ fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Òru yìí pọ̀ o. Wọ́n ní òru yìí pọ̀ tó mú àwọn nínú aṣọ dúdú táwọn dá. Mi rò bí àwọn tí ì pé